ó yà mí lẹ́nu pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a tún rí arábìnrin kan tó tún jáde tó ń pera rẹ̀ ní Amudalat fóun lẹ̀gbọ́n Yunusa ọmọ Ile Ayilara làwọn. tó bá jẹ́ lóòótọ́ ọmọ Ile Ayilara ni nínú oṣù keje ọjọ́ kẹrin oṣù keje làwọn brọ́dà wa kọ́ wà Kaduna ni wọ́n ti invite ẹ̀ pé kọjá káwọn jọ jókòó káwọn jọ sọ ìkangun wọn nínú Ile Ayilara kò lè yọjú sí wọn. tó bó ṣe wá d'Ògbómọ̀ṣọ́ ní ìsìn tí wọ́n sọ pé ọmọ inú Ile Ayilara lòun. Alhaja Amudalat kò kí ń sọ ọmọ Ile Ayilara lára. tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n bá ní àmọ̀dájú pọ̀ ọmọ Ile Ayilara làwọn kí wọ́n wá kán wá sọ ìkangun kán wá sọ ká bàbá wọn nínú Ile Ayilara. even àwọn tó jẹ́rú gan ní ká kán wá sọ ká wọn ká mọ káàbí tí wọ́n ti wá. tó wọn ò kì í ṣe Ayilara rárá. tó bá yẹ pé Yunus bá ń jọmọ Ile Ayilara kí la fẹ́ ṣe kì í tẹ̀ sí kí la fẹ́ bínú ẹ̀ sí. àwọn tó ń tẹ̀lé gan tó jẹ́ pé òrìjínà ọmọ Ayilara tó ń tẹ̀lé àdìsó wọn pé wọn ò kì í sa Ayilara despite the fact táwọn yẹn já fún mọ̀mọ́ wọn jẹ ni. bàtí Yunus náà tún wọn sọ pé ní mọ̀mọ́ kan tó ń bẹ ọmọ onísìgá mọ̀mọ́ onísìgá yẹn wọn ò kì í sa Ayilara rárá o because ọdún tó pẹ́ gan ni mọ̀mọ́ onísìgá fi dájọ́ ilé mọ̀mọ́ àgbáyé alágbà lẹ́yìn mọ̀mọ́ tó bèèrè Alhaja Amudalat. àwọn òbí wa tó sì bí àwọn ò kì í ṣe kẹ́ni mọ́ni wọn ò kì í ṣe oníkèéké ènìyàn. mọ̀mọ́ onísìgá wọn ò kì í sọ ọmọ náà Ile Ayilara kò sí ọmọ náà Ile Ayilara kan tí ó dọ̀dọ̀ mọ̀mọ́ wa ìyàkọ̀ mi o olómi ni wọ́n máa ń pè wọ́n. látọ̀dún tí mọ̀mọ́ ẹ̀dẹ́ ti ń dájọ́ lẹ́yìn mọ̀mọ́ wa wọn ò ẹ́bà sọ pé ìyàkọ̀ mi rí fún wọn wọn ò sì ẹ́bà sọ pé olómi fún wọn tí wọ́n máa fi bá wọn ṣe kinní. mọ̀mọ́ onísìgá rí dájú ni pé wọn ò kì í sọ ọmọ náà Ile Ayilara. mo ní ká tọ́jú ọmọ mọ̀mọ́ onísìgá àjọ lọ sí sùkúlù ó tún fẹ́ fámílì Alhaja wa ìlọ́kọ rẹ̀ tó wọn ò kì í sọ ọmọ Ile Ayilara. àǹtí Rashidat tọ́jú ọmọ mọ̀mọ́ onísìgá gan wọ́n bẹ nílé Afọ̀gùn wọn ò lè sọ pé bàbá màmá àwọn ọmọ inú Ile Ayilara ni. so gbogbo àhesọ ọ̀rọ̀ ni wọ́n ń sọ gbogbo wọn kì í sọ ọmọ inú Ile Ayilara àmọ́ wọn rí rárá àmọ́ Alhaja Amudalat rírá. tó bá ti jẹ́ lóòótọ́ ni kán búra kán ṣàlùwàlà kán gbé Kùránì lọ́wọ́ kí wọ́n fi búra lóòótọ́ pọ̀ ọmọ inú Ile Ayilara ni. àmọ́ kán wọnú ilé wá kán wá sọ̀kan gbé tí wọ́n jẹ́ nínú Ayilara. àwọn ará lára mọ̀ gan tí wọ́n ń fẹ́ra wọn mọ́ wọn ò kì í sa Ayilara àgbàlámọ̀ gangan kò kì í sa Ayilara. àwọn tàkà àmọ́dù níbi tó lọ wọ̀ sí gan àwọn kò kì í sa Ayilara ò kì í sa àwọn ni wọ́n taná wọ́n rọ̀ àwọn torí pé wọ́n gbé ọmọ àparò sábẹ́ wọ́n gbọ́ ọmọ àparò sábẹ́ ni àwọn kò kì í sa Ayilara. so kí Alhaja Amudalat kọ́ wálé bàbá tiẹ̀ lọ o kì í ṣèrànwọ́ rárá. gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n fọ́nrán ẹ̀rí pé bí wọ́n ti ń tàbí wọn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ síyàn lẹ́nu láì sọ ọmọ kékeré ẹni tó ti lọ́ba 60 years wọ́n tún kọ̀ tiẹ̀ wọ́n ní ń bí pé ibo ni wọ́n ti yọjú ọkọ rẹ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ní lọ́kọ tó fẹ́ síbo náà ti yọjú níbo ni ilé bàbá fẹ́ ti yọjú ilé ọkọ rẹ̀ wọ́n lè sọ̀nà wọ́n kọ̀ tiẹ̀ mọ́ wọn lẹ́nu. so gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n fọ́nrán yìí gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n fọ́nrán yìí ẹ̀rí pé tẹ́ ẹ bá wò dáadáa irọ́ ni wọ́n kó ọ̀rọ̀ sí Alhaja Amudalat lẹ́nu. wọn kì í ṣèrànwọ́ wọn kì í sa Ayilara àt'Ògbómọ̀ṣọ́ wọn kì í ṣèrànwọ́ àwọn òmò wọn rí àmọ́ wọn rí rárá. tó bá dàbí rọ́kọ́ jáde wá kọ́ wá sọ̀kan ló tán bá wà. Amudalat kò kì í ṣe ọmọ ní Ile Ayilara toró ló lẹ́gbọ̀n Yunusa ó fẹ́ ọmọ Ile Ayilara tó ẹ wá bàbá tí yín lọ ẹ wálé bàbá yín lọ ẹ kì í ṣèrànwọ́ rárá àtọ́ ẹ ṣèrànwọ́. Isiaki gbogbo wọn tó ń tẹ̀lé yín Ile Ayilara ni wọ́n ṣùgbọ́n táwọn jẹ ni gbogbo wọn wà ẹnujẹ ní bá wọn kiri síbẹ̀ náà sọ pé wò kì í ṣèrànwọ́. so Alhaja Amudalat ẹ̀gbọ́n Yunus ò kì í ṣèrànwọ́ o kì í ṣèrànwọ́ rárá. ẹgbẹ́ fọ́nrán yẹn wò dáadáa àtàndẹ́lẹ̀ tẹ̀sán bá dé sọ̀rọ̀ wọ́n tún kì í bọ̀ wọ́n lẹ́nu ni wọ́n tún kọ́ tiẹ̀ kí ló dé kì í ṣèrànwọ́ ẹ wá àwọn tí yín lọ kì í sọmọ Ile Ayilara. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Kudirat ọmọ Salaudeen ọmọ Abbas ọmọ Usman Ayilara